bẹ́ẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ̀ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. ló máa lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan.
ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV níbikíbi yòówù tẹ́ wà káàkiri àgbáńlá ayé, gbogbo yín ni mo kí pátápátá láìkù ẹyọ kan. Mo kí ọlọ́mọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí oyún inú, mo káṣẹ́ ẹ̀bí, gbogbo yín ni mo kí. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, mo kí gbogbo yín. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, mo bẹ̀ yín nítorí tọlọ́hun, ẹ bá mi pín torí pé ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Bẹ́ẹ̀ náà ni Yorùbá bọ̀, ó ní àtòkèrè òun ni olójú jíjìn tí mẹ́kún sùn. Ẹ bá mi pín. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok, ẹ torí tọlọ́hun, ẹ bá mi tẹ̀ ẹ ṣí ẹ jẹ́ kó rìn, ẹ jẹ́ kó débi tó bá yẹ kó dé. Ṣé mọ̀ pé àwa kì í ṣe wòlíì torí pé àgbà gogo dání, kì í ṣe wòlíì torí pé a fi ẹnu máa ṣe bàṣírà máa sára pòpò ní ìṣòṣòṣò máa so lórí pa àṣẹ bẹ́ẹ̀, so therefore we are not a wòlíì. Ṣùgbọ́n àwa bá ti rí ọ̀rọ̀ òtítọ́, a sọ fún yín. Ìyẹn táwa bá rí pé ó fẹ́ ṣẹlẹ̀, a wà sọ fún yín, bó tiẹ̀ jẹ́ pé kò sí nǹkan tí mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ prove ẹ̀ fún mi pé rọ́ ló pa. Kò sí ní àti ọdún méjì sẹ́yìn, kò sí tí mo sọ fún yín pé ó ń bọ̀ wá ṣẹlẹ̀ tí ò ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé kí ni orí ọ̀fẹ́ Ọlọ́run ní. Lẹ́ẹ̀kan sí, Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ o. Ọmọlúkà, ọmọ ayaga iyì, ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojo. Gbogbo ẹ̀yin fans mi tẹ́ ti darapọ̀, mo kí gbogbo yín. Ẹ̀yin tèmi Superwoman, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Táwà Kálítù, you are welcome, thank you. Ẹ like program yẹn, máa tẹ̀, kò yẹ kí ó má sí ẹni like, ẹ dẹ̀ share. David Ṣòtúndé ọ̀kan láwọn, mo kí yẹn. Kabadégúnwà Olúwaṣeun, mo dúpẹ́ o. Táíwò Kíkẹ́ Básanmí àti Owólabí Emmanuel, gbogbo yín mo kí ẹ̀yin tẹ́ ti darapọ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní pín, kéde máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ kí n lè mọ̀ pé ẹ wà pẹ̀lú mi. Ẹ bá ti ń wọ, ẹ máa fi kọ́mẹ̀ntì sí, ẹ máa like ẹ. Màá lè mọ̀ pé ẹ dúró tì mí. Ẹ̀yin tẹ́ ń wò mí láti inú YouTube mi, ẹ máa bá mi like, ẹ subscribe, ẹ gbé mi fò, ẹ gbé mi traba, ẹ gbé mi traba yìí, ẹ jọ, ẹ bẹ̀ wò bẹ̀. Ẹ ṣé, ẹ jẹ́ kí wá lọ sáà sí ìtàtòrí ẹ̀ wálé ni. Mo kí gbogbo ẹ̀yin fans mi lótìtọ́ àti lódodo. Òtítọ́ ni máa ń lékè. Mo fi ìgbà kan wá pariwo fún yín. Ṣé mọ̀ yín pé téèyàn bá ti ń sọ̀rọ̀, á dàbẹ́ ni pé bóyá a kàn ń sọ ọ́ ni. Majority yín tẹ́ ẹ máa ń sọ lẹ́nu nìyẹn. Àwé yẹn ó fẹ́ kán wò ó ni. Ó fẹ́ kán mọ̀ ó ni. Ó ń ṣe bákan ni. Oríṣiríṣi ọ̀rọ̀, kò sí kan tẹ́ ẹ̀ ní fi pè. Wí àrà táwa bá ti rí ọ̀rọ̀ tá a bá sọ fún yín, ẹ máa sọ pé bóyá ìmíì tún ti ń gbẹ́sẹ̀ bọ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe lẹ́ bẹ̀rẹ̀ sí ní pretend. Abẹ́gẹ́t, ẹ tún ti ń pretend. Yorùbá tún ti ń kọ etí ikún sí o. Wàhálà kan tún ti ń bọ̀ o látọ̀dọ̀ àwọn Fúlàní o. Yorùbá tún ti kọ etí ikún sí o. Ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ó kàn yín o. Ṣé rí, mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá à ń dojúkọ lénìí nítorí pé Yorùbá ò kọbi ara sí ọ̀rọ̀. Òun ló fa ìṣòro tí Yorùbá ń dojúkọ lénìí. Negligence. Kí ọ̀rọ̀ wà ńlẹ̀ kẹ́ ẹ mọ́ lè takú ẹ̀. Kí wàhálà máa bọ̀ kẹ́ ẹ dẹ̀ máa fojú yín rí pé wàhálà ló ń bọ̀ yìí. Kí Yorùbá dẹ̀ fòdì ọwọ́ wọn nítorí pé wọ́n ní kì í ṣara wọn. Àyèbí kì í ṣọ̀dọ̀ wa. Òun ní ìṣòro tí Yorùbá ń dojúkọ lénìí la ṣe ń kojú gbogbo ẹ̀. Mo sọ̀rọ̀ fún yín. Mo ní very soon, mo ní ẹ bẹ̀rẹ̀ sí ní jẹra yín gẹ́gẹ́ bí oúnjẹ tẹ́ ẹ bá ti jẹ́ ká jọ pẹnu pọ̀ ká jáde nínú Nàìjíríà táwa yìí. Àwọn tó kó wa papọ̀ mọ ìdí tán ṣe so wá papọ̀ síbẹ̀. Wọ́n mọ̀ọ́mọ̀ kó wa papọ̀ nítorí pé kí ni wọ́n fẹ́ overpower wa. Ìdí kejì ni pé wọn ò fẹ́ ká tó wọn. Wọn ò fẹ́ ká jẹ́ threat sí wọn. Ìgbàgbọ́ wọn ni pé tí Yorùbá bá dúró lọ́tọ̀, a máa jẹ́ threat fún àwọn. Fún àwọn ìdí wọ̀nyí, ìyẹn ni gbogbo wọn ṣe ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe tán fi sọ pé kò jọ pé kí Yorùbá dá dúró. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo yín understand ipe Ọlọ́run fúnra rẹ̀ tó ti dá ìran Yorùbá. Ẹ pín program yìí tẹ́ ń wò mí ní Facebook, kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run tó dá ìran ọmọ Yorùbá, ó dá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ni. Kò dá wa gẹ́gẹ́ bí subordinate, kò dá wa gẹ́gẹ́ bí assistant orílẹ̀-èdè. Kò dá wa gẹ́gẹ́ bí igbákejì orílẹ̀-èdè. Ó dá wa bí orílẹ̀-èdè. Gbogbo nǹkan tó fi ń jogún fún orílẹ̀-èdè, gbogbo ẹ̀ lọ́lọ́run fún ìran Yorùbá. Gbogbo ẹ̀ lọ́lọ́run fi kẹ́ ìran Yorùbá. Àlùmọ́nì ilẹ̀ ni, ọ̀rá ilẹ̀, name it, gbogbo nǹkan pátá
torílẹ̀-èdè fi ń jórílẹ̀-èdè gbogbo ẹ̀ lọ́lọ́run yọ̀ǹda fún wa kò séyìí tó kù. Ẹ lọ wo àwọn previous video mi, mo ṣàlàyé àwọn nǹkan kan dà síbẹ̀, mo sọ nǹkan 5 orílẹ̀-èdè need ní ayé tó fi máa jórílẹ̀-èdè tó great tó ga láyé. Nǹkan 5 gbọ́dọ̀ wà lórílẹ̀-èdè yẹn. Nǹkan 5 yẹn lọ́lọ́run ṣe fún Yorùbá. Ibi kọ́ ni mo ti máa dárúkọ ẹ̀ fún yín. Ẹ lọ wo àwọn fídíò mi. Àwọn kan ti ń demand fún pé kí n wá tún program yẹn ṣe. Láìpẹ́ láì jìnnà máa wá túnṣe lórí nǹkan 5 yẹn. Kò ní pẹ́. Láì fi àkókò mi ṣòfò, ẹ̀yin èèyàn mi, mo kígbe fún yín, mo ní àwọn èèyàn máa jí ara wọn láìpẹ́ torí pé ẹ rí òtítọ́ ńlẹ̀ ẹ tẹ̀lé. Now ẹ wo situation tó wà níta nítorí pé àwọn èèyàn fẹ́ gba oúnjẹ tàbí wọ́n fẹ́ gba gift kékeré tí ò tán bùkátà ayé wa fọ́sẹ̀ kan. 5,000 naira. Tí mo bá yà sílé olóúnjẹ tí mo fẹ́ jẹun tí mo ní ẹ fún mi ní fùfú tàbí ẹ fún mi níyán, 5,000 ò mọ̀ tó mi jẹun. Kí n jókòó kí ní ẹ fún mi lóúnjẹ kan gbé wá síwájú mi kò mọ̀ tó mi jẹun pẹ̀lú pé mi ò kì í lè jẹun rẹpẹtẹ. Síbẹ̀síbẹ̀ iyán 5,000 naira kì í sọ̀rọ̀ ojú kòkòrò. Kò sí nǹkan tó kò tó nǹkan kan. Nítorí yẹn lẹ́lòmíì ṣe jáde tó kọ́mọ jáde tí ò kọ́mọ padà wọlé. Ìtorí yẹn làgbàlagbà míì ṣe jáde tí ò padà wọlé nítorí pé kò sí ìrètí tán fẹ́ jẹ. Àwa ti kígbe gbogbo eléyìí fún yín, ẹ̀yin lẹ ní ká gbẹnu sọ̀hún. Ẹ̀yin lẹ sọ pé kí là ń sọ. Ẹ̀yin lẹ sọ pé wọ́n kàn ń sọ tara wọn ni. Torí pé kí ni? Àwa fúnra wa àti ìpinnu ní tá a fẹ́. Ọlọ́run dẹ̀ ti lo àwa kan fún yín. Ipe báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Ẹgbọ́n táwọn lágbájá ń sọ, Ọlọ́run lò mí gẹ́gẹ́ bí ẹnìkan, mo kéde, mo pariwo fún yín. Ṣùgbọ́n ẹ rí mi pé kò sí ní tí mo já mọ́. Ọlọ́run wo Sunday Igboho ọmọ Adéyẹmọ, ó gbé dìde, ó pariwo fún yín, ó ké fún yín tó. Yorùbá tó dá dúró, ẹ dákun ẹja dá dúró. Ẹ̀yin kan lẹ tún gbẹ̀sẹ̀ ẹ̀ lẹ́yìn. Ẹ̀yin kan lẹ gbógun tì lẹ́yìn. Ẹ̀yin kan lẹ lọ kó àwọn èèyàn tán fi lọ àtáàkì ẹ̀ mọ́nú ilé. Ó tún jáde, ẹ̀yin kan tún lẹ́nu. Ṣèbó lòun lágbára ni, ṣèbó lòun ṣe kinní kan ni. Ẹ̀yin kan lẹ tún sọ bẹ́ẹ̀ pẹ̀lú pọ́lọ́run kó yọ. Bẹ́ẹ̀ adẹ̀rí nínú yìí tó jẹ́ pé bọ́lọ́pàá méjì bá wá bá àánú ilé lásán, yọ́mọ tọ̀ ọ́ sókòtò ni. Yọ́mọ tọ̀ ọ́ sókòtò chachachacha, not to talk of sójà. Tó bá rí sójà àti ẹ̀ ti kú kí sójà tó dọ̀dọ̀ ẹ̀ ó ti máa ti kú á ní àwọn ikú dé. Á ti kú. Ọmọ Adéyẹmọ ó kúkú escape. Ẹ̀yin kan tún bú. Bàbá Akíntóyè pariwo pẹ̀lú ọjọ́ orí bàbá kékeré tán Yorùbá ẹ fi ìgbánú kan sọ̀já àìfi ìmọ̀ ṣọ̀kan ẹ̀yin Yorùbá fìyà jẹ yín. Ẹni kí bàbá yẹn gbẹnu lọ, kò sórúkọ tẹ́ ẹ pé, ẹ pè lólè, ẹ pè ní jàgùdà, ẹ pè ní ọ̀dàlúrú, kò sí orúkọ tẹ́ ẹ fún bàbá oníbàbá. At his age, almost 90 now. Yeah, that makes me remember. Birthday bàbá February ni. Kì í dẹ̀ ń ṣe ending of February 18 ni birthday bàbá. Bàbá máa pé 90 years. Ọmọlúkà fans. A gbọ́dọ̀ ní nǹkan tá a fẹ́ fún bàbá tá a fẹ́ celebrate. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi. Group yẹn tá a bá ti parí tán ti ṣe everything tán. By January, I am creating that group. Ìwọ tó bá nífẹ̀ẹ́ àti wọ bẹ̀. Ó ní plan àti ní sílẹ̀ tá a fẹ́ lọ fi celebrate bàbá yẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ tèmi tòótọ́ tẹ́ ẹ dẹ̀ fẹ́ participate, ẹ máa wọlé. A dẹ̀ máa ṣe gbogbo yín lẹ máa rí. Torí mo máa gbéra níbí, kì í ṣe èmi nìkan, tíìmù mi àjọ ń lọ bẹ̀ ni. A kọra wa síbẹ̀ odindi ọ̀sẹ̀ kan la fi máa jókòó ti bàbá tá a máa celebrate ẹ̀. 90 years. Síbẹ̀ bàbá yìí ń jáde, ó ń ṣiṣẹ́, ó ń pariwo, ó ń sọ fẹ́yìn ọmọ Yorùbá yìí pé ọ̀nà rèé, ẹni kí bàbá gbẹ́nu lọ. Bàbá dẹ̀ ní kò ní rẹ òun. Abu Fahan, God bless you. Ẹ bá mi pín program yìí, please share it. Bàbá yẹn lóhun ò ní, ó ní kò ní rẹ òun. Ó ní iṣẹ́ ń tẹ̀síwájú. Ọlọ́run ti lò ó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ òtítọ́. So mo ń sọ eléyìí fún yín kẹ́ ẹ bá lè mọ̀ ipe
pé wàhálà wà. There is fire on the mountain of Yorùbá land. Àìka nǹkan sí, àìkáràmọ́sìkí, àìgbàgbọ́ pé ìkan ṣoṣo ní gbogbo Yorùbá, ó fìyà ń jẹ wá lé ní. Now, ọ̀rọ̀ mi wá dorí òdorí, ó tún dorí Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo yín lẹ rí invitation tó wà ń ta tán fi ń pa àwọn èèyàn pé kán máa bọ̀. Wọ́n fẹ́ wá gbé òfin ṣàríà, wọ́n fẹ́ gbé wá sí ìlú Ọ̀yọ́. Ìlú tá à ń wò gẹ́gẹ́ bí ìlú pàtàkì. Ìlú tá à ń wò gẹ́gẹ́ bí ìlú pàtàkì nílẹ̀ Yorùbá. Tá a bá wí tà ìwí, a rí nínú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ sọ yìí pé Ọ̀yọ́ ju gbogbo ju Ifẹ̀ lọ, ju gbá lọ, ju Àwo lọ. Ìyẹn kọ́ láti ẹ̀ wá sọ. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ understand, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé tá a bá sọ̀rọ̀ ìlú nílẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ò kì í ṣe kèrémí, kì í ṣe kékeré. Kò sí gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá tí ò bọ̀wọ̀ fún ìlú Ọ̀yọ́. Ọ̀pọ̀ ń pé ìtàn sọ pé àwọn gan làbí gbẹ̀yìn Oòduà. Síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó lè fọwọ́ kó yan Ọ̀yọ́ kéré. Kí ló wá dé tó wá jẹ́ pé ìlú Ọ̀yọ́ yẹn ẹ̀yin lẹ̀ ń gbà ìgbàkúgbà? Ẹ̀yin lẹ̀ ń gbàgbàkúgbà, ẹ̀yin lẹ̀ ń gbàwọ̀ sí, ẹ̀yin lẹ̀ ń gbà rédèrèdè wálẹ̀ Yorùbá. Kí ló dé tó jẹ́ látara yín ni wàhálà àti ìdààmú ló ń dé sílẹ̀ Yorùbá? Ẹ̀yin Ọ̀yọ́, ẹ wá ẹlẹ́ ń ṣe ṣàrí, ẹ fẹ́ gbé ṣàríà lọ wá. Ṣé àwọn pé mo sọ̀rọ̀ fún yín lórí ọba Ọ̀yọ́ tí wọn ò tí ì jẹ? Yorùbá ẹ̀yin lẹ̀ fúnra sẹ́ẹ̀ gbàtà bá fún yín lọ́rọ̀ tẹ́ ẹ̀ ní ká gbẹ́nu lọ. I know I am nobody, but my God that called me to this journey knows that I am somebody. Ẹ̀yin lẹ̀ mọ̀, yín sì mọ̀ kéyìn mọ̀ pariwo fún yín ni, ẹ̀ ń bá létí ni kó gbọ́. Mo sọ fún yín, mo ní kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ tí wọn ò tí ì jẹ, Ọlọ́yọ̀ àbí Aláàfin tí wọn ò tí ì jẹ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Mo pariwo fún yín pẹ̀lú findings táwárí láti inú palace Sultan of Sokoto. Wọ́n ti gbéyàn dìde tán fẹ́ fi di Aláàfin. Kò dẹ̀ tí ìjáwọ́ ó sì wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Lukman Gbadegẹṣin wọ́n gbé dìde, ẹni tó jẹ́ wípé inú ààfin Sultan of Sokoto ibẹ̀ ló ń dàgbà sí, ibẹ̀ ló ti dàgbà tó ti lo ìgbé ayé ẹ̀ títí tó fi bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ńgbò ṣiṣẹ́ àwọn nọ́ọ̀tì ló bá ṣiṣẹ́ tó tún fi padà sọ ààfin Sultan again, tó tún di personal assistant fún Sultan. Ẹni yẹn ni wọ́n fà kalẹ̀ fún yín pé kó wá di Aláàfin. Ìyẹn ló kọ́kọ́ fa wàhálà. Àwọn olè Mèsì tán pé àwọn Ọlọ́yọ̀ Mèsì, àwọn olè Mèsì, a rí nínú wọn dáná ti gbówó fún millions upon millions. Mo sọ fún yín, àwọn pípì yìí owó wà, they are ready to spend money láti make sure yìí pé in tí wọ́n bá fẹ́ wọ́n achieve ẹ̀. Wọ́n ti ra Olúwo ní tiẹ̀, wọ́n ti ra yẹn, wọ́n ti sanwó ẹ̀. Òun lẹ́sẹ̀ rí tó ń gun mọ́tò tó wù ú. Ikú rèé ìfàrè òun lọ̀rọ̀ òun. Àwọn lówó, owó wà lọ́wọ́ wọn. Ẹ̀yin lẹ̀ ń ṣiṣẹ́, ẹ̀yin lẹ̀ ń powó, àwọn ló ná. Olóyè local government tó wà, gbogbo Sokoto state pápátá, gbogbo ẹ̀ pápátá ìkáwọ́ Sultan ló wà, òun ló gbowó gbogbo ẹ̀. Ẹ̀yin ni ìyà ń jẹ ń bí. Òun ló ṣe ń dùn mí fẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá. Òun ló ṣe ń dùn mí fún yín. Ọọ̀ni Ilé Ifẹ̀, how many local government ló ń control? Ọba táwa rí gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, bàbá gbogbo ọba ilẹ̀ Yorùbá. How many local government? Ifẹ̀, bóyá Ifẹ̀ Central, Ifẹ̀ South, Ifẹ̀ North. At worst, bóyá 5, which I don't even believe. Tó jẹ́ kò tó 5, kò lè ju bí 3. Torí ó dà pé ọ̀nà 3 náà pín Ifẹ̀ sí. 3 yẹn ni ẹni Ọọ̀ni lè pàṣẹ lé lórí tó ti lè gba percentage tán mọ̀ ń gbà. Ṣùgbọ́n ọba Sokoto, Sultan of Sokoto, ó ń gba 5% lórí gbogbo local government tó wà ní Sokoto state pátá. Torí Sultan of Sokoto ni wọ́n pè. Gbogbo local government tó wà ń bẹ pátá ló ti ń gba percentage. Àti ẹ̀rí kan nínú ẹ̀ tó jẹ́ pé ìyẹn kan dé sàpò ẹ̀ ni, kò sí tó kàn pẹ̀lú, kò sí tó kan sí àmọ́. Tán bá ti ń gbé dé tí sí àmọ́ ń gba tiẹ̀ kò, orúkọ lásán ni wọ́n fi pé local government wọn, àwọn náà ń gbowó ẹ̀ tí wọ́n ń pín. Ordinary
ordinary emir Ìlọrin bíi emir, mi sọ̀rọ̀ Kano, mi sọ̀rọ̀ Kaduna, mi sọ̀rọ̀ àwọn ìlú mi, mo ń sọ̀rọ̀ ordinary emir Fulani of Kaduna, of Ìlọrin rádàjọ́. Fulani Ìlọrin bíi tẹ́ ń wò yìí, odindi ìlú, odindi local government bíi méje lòun nìkan gbowó ẹ̀. Tó dẹ̀ pọ́kẹ̀tì ẹ̀, àwọn tó bá wù ló ń fún. Lára àwọn ọba pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó wà lábẹ́ Ìlọrin, àwọn tó wù ló ń fún. Òun ló ṣe ń dùn mí fẹ́yìn ọba Yorùbá lẹ́ẹ̀kankan, kì í jẹ́ ṣe lẹ́ẹ̀kankan, always, torí pé kí ni ẹ̀yin fúnra ara yín à ń sòótọ́ fún yín ẹ̀ gbàgbọ́, ẹ̀yin tí yà ń jẹ odindi ìlú bíi 10 wọ́n á pa wọ́n papọ̀ lọ́nà kan, tá location 5% bá dé wọ́n á yọ, wọ́n á gbé 5% yẹn lé ọba odindi ọba bíi 10 ní ìlú kan ṣoṣo, wọ́n ní kán lọ pín ìlú. Local government tèmi, thank you my brother, God bless you. Local government tèmi, ọba tó wà ń bẹ̀ wọ́n lé ní 8. Local government tèmi ti wá, ọba bíi 8 ló wà ń bẹ̀. Local government ẹyọ kan, wọ́n á wá yọ 5% owó wọn, wọ́n á pín lé ọba 8 lọ́wọ́ according to bọ́n ṣe rí. Eléyìí tó bá wà ní first class àgbà tiẹ̀, bóyá olóye tó wá fún. Àwọn tó kù tó wà ní second class, wọ́n mọ bọ́n ṣe máa pín lé wọn lọ́wọ́. Ibẹ̀ lẹ́nìkan ti jókòó tó ń gbá òdìndí local government bíi 7. Kí ni mo ń gbìyànjú àti mú jáde ni wípé ẹ̀yin ìran Yorùbá ẹ̀ fúnra. Ọ̀yọ́ wọ́n tún ti gbégbésẹ̀, wọ́n múyàn láti Palace Sultan of Sokoto, wọ́n ní kó wá jẹ ọba lé wa lórí ní ààfin Aláàfin Ọ̀yọ́. Kí ni ìgbésẹ̀ tẹ́yin ọmọ Yorùbá gbé? Adúpẹ́ pọ́n ní Ṣèyí Mákindé ti ẹ̀ dìde pé Ṣèyí Mákindé tó takò ní ò tí ì jẹ́ kan jẹ́ náà tí ì ṣe fi gbádé gan sí. Ó ti fún àwọn Ọ̀yọ́ Mèsì, ó ti fún wọn lówó, ó ti ra gbogbo àwọn tó fẹ́ rà, ó ti sẹ́tù wọn. Ìgbà tí wọ́n pákéjì ìwé tán ti parí gbogbo ẹ̀, tán ti sáìn, tán ti ṣe, tán gbé wá síwájú Ṣèyí Mákindé náà ló takú pé láyé kò ní jọ. Mo gbọ́ ni o, mi sí bẹ́ẹ̀. Ẹ̀yin Ọ̀yọ́, kì í ṣe Ọ̀yọ́ nìkan ló ti ṣẹlẹ̀, mo kàn mọ́ ń sọ nítorí pé kì í ṣe irú Ọ̀yọ́ yẹn ló yẹ kí irú dáradára wọ̀nyí ti máa ṣẹlẹ̀. Ẹ wá jẹ́ kí n wá sọ àwọn àṣírí kan fún yín. Gbogbo Yorùbá ẹ gbà bẹ́ẹ̀. Tí ẹ bá gbé ìgbésẹ̀, Ọ̀yọ́ tẹ́ ń wò yẹn, Fúlàní ló ń pàṣẹ ibẹ̀ o. Àwa lọ bẹ̀, mo dé ìlú Ọ̀yọ́, mo fojú mi ríran. Tẹ́ ẹ bá dé ìlú tó ń pè ní Ọ̀yọ́, àwọn àjèjì, àwọn ààrẹ, àwọn Fúlàní wọ́n pọ̀ níbẹ̀ ju Ọ̀yọ́ fúnra wọn lọ. In tí mo fojú mi rí ni. Àwọn àjèjì wọ́n pọ̀ ní Ọ̀yọ́, ilé Ọ̀yọ́ Aláàfin ju àwọn Ọ̀yọ́ gidi lọ. Akérèlé Ebenezer, God bless you. Shall understand? Gbogbo kíní wọ̀nyí ni pé kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin Ọ̀yọ́ fún ara yín, ara àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ni wípé Mùsùlùmí ti ń jọba lọ́yọ̀ọ́ ó ti pẹ́. Ẹ tún pààrọ̀. Ẹ jẹ́ kí ọwọ́ yí ọwọ́ padà. Ẹ fi Kìrìsìtẹ́nì ẹ fi jọba yín lásìkò yìí, tàbí kẹ́ ẹ mú oníṣẹ̀ṣe kẹ́ ẹ fi jọba yín. Kì í ṣe dandan kó jẹ́ Mùsùlùmí, débi tí wọ́n ti fẹ́ máa implement ṣàríà nílẹ̀ Yorùbá. Àwa di pé tó bá ti lè implement ṣàríà ní Ọ̀yọ́, that is to tell you pé kò sí nǹkan tó ń jẹ́ Christian mọ́ níbẹ̀ nìyẹn. Torí Christian tó bá ṣe anything tó, wọ́n á gé ọwọ́, wọ́n máa gé mọ́ tán pé ṣàríà ni. Tó bá jalè, wọ́n á gé ọwọ́ ẹ̀ dànù. Ọwọ́ tó fi jalè yẹn wọ́n á gé, bóyá ọjà ẹ̀kíní wọ́n gé kíní dànù, tó bá tún jà kejì wọ́n tún gé kejì dànù. Tó bá ṣe nǹkan míì wọ́n á gé orí ẹ̀. Eléyìí wọ́n máa ń bẹ́ orí dànù, wọ́n ń bẹ́ ọwọ́ dànù, wọ́n á bẹ́ ẹsẹ̀ dànù, wọ́n á fa okó dànù. Kò sí àrà tí wọn ò lè dá, kò sára tí ò sínú ṣàríà. Ìwọ obìnrin tó mistake tó lọ gbàtẹ̀yìn lọ ṣàgbèrè, wọ́n á fi òkúta wọ́n fi pa ẹ́. Ẹ mọ wọn nǹkan tó ń pè ní ṣàríà. So ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ kí náà ń pè, tẹ́ ẹ jẹ́ Christian tàbí oníṣẹ̀ṣe lọ́yọ̀ọ́, wàhálà bá yín nìyẹn o. Wàhálà òde bá yín, torí pé kí ni ẹ kà sí ìgbà tó yẹ kẹ́ ẹ pariwo. Gbogbo tá à ń sọ yìí, Christian tó wà ní agbègbè ibi tán ti ní ìlú Ọ̀yọ́, ó yẹ kẹ́yìn Ọ̀yọ́
Christian Association of Ọ̀yọ́ and Pentecostal Fellowship of ní Ọ̀yọ́, ó yẹ kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ protest, huge protest against this. Torí ẹ safe. Wọ́n á gé ọwọ́ pastor. The more tó bá ti lè fòun tẹ̀lú gbà pé kàn create sharia níbẹ̀, ó parí òkú sí ẹ lè escape ẹ. This is what we have been talking about. Because ìdíta yẹn ṣe gbà wọ́n bó ṣe gbà wọ́n ni pé even in your constitution wọ́n fi include sharia law wà ó jáde nínú constitution yín. A jọ wà nínú country kan tí ẹ rántí ọmọ tí wọ́n lẹ̀ lóko pa ní Sokoto tí wọ́n ló blaspheme, wọ́n ló bú ànábì, wọ́n dẹ̀ sọ ọmọ yẹn ní òkúta, wọ́n dẹ̀ pa ọmọ obìnrin kékeré Leah Sharibu. Ṣé ẹ rántí ẹ̀? Ọmọ kékeré, ọmọ tó bóyá 100 level náà ló wà àbí kíní kan, bóyá college of education wọn bẹ̀ ló wà, wọ́n ló bú Muhammadu, wọ́n dẹ̀ mú ọmọ yẹn, wọ́n fi òkúta wọ́n fi sọ pa, wọ́n dẹ̀ pa. Wọ́n wá pretend àwọn tí wọ́n arrest tí wọ́n kó lọ station fúnra Muslim ni wọ́n tún protest lọ station yẹn tán nìkan túlẹ̀. Mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọgbà, tẹ́ ẹ bá ṣẹ̀ lọ́hùn tó ló sáwọ inú police station, ibẹ̀ náà ti máa wá pa ẹ́, ojú ọlọ́pàá náà ti máa pa ẹ́ nínú station, torí station yẹn fúnra ara wọn gan, ẹni jọ̀gá wọn bẹ́ẹ̀ jẹ́ DPO wọn, òun gan ara wọn. Kí là ń bára wa sọ ẹ̀yin èèyàn mi ní pé ẹ̀yin Yorùbá ní kẹ́ ẹ jí kẹ́ ẹ fúnra. À ń pariwo pé Yorùbá fúnra, ọ̀rẹ́ mi kan lóhun ò tiẹ̀ ṣe Yorùbá fúnra mọ́ǹtẹ̀ òun, tó bá wù Yorùbá kó fúnra, tó bá wù Yorùbá kó má fúnra. But àwa ò ní yé tẹnumọ́ fún yín torí wàhálà ń bọ̀. Fúlàní láwọn nídìí ilẹ̀ yín, àwọn fẹ́ gbà á. Mo ń sọ fún yín, mo ń tún sọ, kò sí ọ̀nà tí wọn ò lè gbà. Wọ́n lówó dání. Wọ́n lè gba bí ẹ̀sìn wọlé sí yín lára. Wọ́n lè gba bí òṣèlú wọlé sí yín lára. Wọ́n lè gba any means láti wọlé láti make sure wọ́n kọ́ńkà. Wọ́n dẹ̀ ní target. Ọ̀yọ́ wà lára target wọn. Ìdí tí wọ́n ṣe gbé òbítíbitì owó ni wọ́n gbé sílẹ̀ láti rí wípé Gbádégẹṣin Lukman pé òun ló di Aláàfin. Ọmọ wọn ni. Mo fi gbogbo ẹnu sọ fún ẹ mọ̀ pé tí bá ti ń sọ̀rọ̀ fún yín ẹ máa gbà bẹ́ẹ̀ torí kò sí ní tó ṣẹlẹ̀ lásìkò yìí tí mi ò ti sọ fún yín sẹ́yìn. Wọ́n gbé owó yẹn lẹ̀ kàbìtìkàbìtì ni tí Gbádégẹṣin tí wọ́n bá fi lè succeed. Wọ́n ní alternative mi o, wọ́n lẹ́lòmíì kan tún gbé kalẹ̀ o. Ẹni tí àwọn sultan tí wọ́n sponsor, àwọn tó ń sponsor lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sponsor ní àwọn afọbajẹ wọ́n tó 3. Àṣírí yẹn ti tú jáde, ti wà lọ́wọ́ wa. Bọ̀ ẹni táwọn dìde fẹ́ gangan ní Gbádégẹṣin, wọ́n láwọn méjì míì tán tún sponsor so that tó bá di Aláàfin á lè dance to their tune. Gẹ́gẹ́ bí Olúwo ṣe ń dance to their tune, gẹ́gẹ́ bí Emir bó ṣe ń dance to their tune, Emir Ìlọrin. This is what they want. Wọ́n ní owó yẹn, wọ́n gbé ilé, wọ́n dẹ̀ ná. Tí mo bá sọ̀rọ̀ fún yín, mi ní dandan kẹ́ ẹ gbà mí gbọ́. Bọ̀ ẹ mú tíntìní jáde nínú àwọn tí mo bá sọ, kẹ́ ẹ fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀, kẹ́ ẹ fi rora wò. Ẹ bá pín prógrámù yẹn, yìí tẹ́ ń wò mí, kò ní bàjẹ́ fún yín. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, Ọ̀yọ́, Aláàfin, ọmọ òjò pàṣẹ kẹrẹmọdé, ọmọ Àtìbà, Ọ̀yọ́ ìlú pàtàkì nílẹ̀ Yorùbá. Ẹ̀yin yẹn gangan la wá ń gba ìgbàkúgbà, lẹ́ ń gba rédèrèdè. Òun lẹ ṣe rí tí wọn ò tí ì jẹ́ ọlọ́yọ̀ títí dàsìkò yìí. Ìtí ò tí ì jẹ́ kán rá Láàfin jẹ nìyẹn. Controversy yẹn pọ̀ ju wàhálà yẹn pọ̀. Káṣá mọ bẹ Ọlọ́run pé kó má jẹ́ kí Ṣèyí Mákindé tún gbàgbàkúgbà. Àwọn pípọ̀ ìrẹ́dì àti gbé 1 billion naira fún Ṣèyí Mákindé kán lè fi Lukman, kán lè fi jẹ ọlọ́yọ̀. They have that money, 1 billion owó kékeré tí málà kékeré kan gbé sínú ilé. Adé jókòó sórí awọ mi a máa kírun, 1 billion wà lẹ́gbẹ̀ẹ́ nínú ṣáká. Ṣáká làwọn ń kówó sí, àwa là ń kówó lọ báǹkì. Ilé làwọn ń to owó tiwọn sí. Owó burúkú owó. Bó jẹ́ dọ́là lẹ́fẹ́ wọ́n tó dà sínú ṣáká sínú ilé wọn. Ẹni tí ò lówó ló ń kówó lọ báǹkì bí irú àwa wọn. Oh God. Oh God. Ẹlòmíì 5,000 ló ní a lọ open account. Àwa kó 5,000 yẹn sínú account, báǹkì á tún máa bá yọ fùrù. Oh my God. Oh God. Ọ̀yọ́ Aláàfin ẹ ṣe ronú.
ó ṣe jọ́dọ̀ yín ni wàhálà ń gbà wọlé. Ìtí ó tó wa létí tó tó wa lọ́wọ́ ni wípé nígbà tí Aláàfin àná tó wà láyé, ọmọ Yorùbá àti Fúlàní ti jàrí nítorí iṣẹ́ oko ọwọ́ rẹ̀ bà, tí wọ́n dẹ̀ mú ọmọ Yorùbá yẹn wọ́n tì mọ́lé fún ọmọ Fúlàní torí pé kí ni nínú ààfin Aláàfin gan Fúlàní ń pàṣẹ níbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ lọ bèrè, ẹ lọ ṣèwádìí, àwa lọ sọ́yọ́ àrí kì í ṣe pọ́n fi pàtàn. Ààfin ọba Aláàfin Ọ̀yọ́, Fúlàní wà ń bẹ̀ dáadáa tí wọ́n ń rìn, tí wọ́n yan fanda bí wọ́n ṣe fẹ́, tí wọ́n ń tẹ́lẹ̀ bàṣubàṣu bó ṣe wù wọ́n torí pé kí ni kò sẹ́ni tó fẹ́ mú wọn. Gbogbo òkè tá à ń sọ yìí pápátá, gbogbo Ọ̀yọ́ tó fi lọ Ṣakí, gbogbo ẹ̀ Mùsùlùmí ti gba gbogbo bẹ̀. Mi ìbínú pé wọ́n jẹ́ Mùsùlùmí o, ṣùgbọ́n Fúlàní ló ń pàṣẹ yín tẹ́ ẹ̀ bá mọ̀. Mùsùlùmí tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ lè dárun kí, Mùsùlùmí tẹ́ ẹ lẹ́ ń ṣe tẹ́ ẹ lè tí nǹkan kan bá pa ẹ̀yin àti àwọn nọ́ọ̀tì papọ̀, wọ́n á sọ fún pé ẹ lè lídìí irun fáwọn, ẹ lè lídìí irun, ẹ lè pa pé ẹ lè gbèrún dúró fún wọn. Wọ́n torí pé kí ni wọ́n rí yín bí ẹni tẹ́ ẹ mọ̀ ẹ̀sìn, ẹ gbọ́ ẹ̀sìn, kí ni ẹsẹ̀ sí ẹ. Bọ̀ ìyẹn kọ́ ni mò ń sọ. Àwọn aráabí ti dominate gbogbo bẹ̀, wọ́n ti gba gbogbo ìlú Ọ̀yọ́ pátápátá, mò ń sọ fún yín ẹ̀yin èèyàn mi. Àwọn èmi lọ́bẹ̀ mo rí ni o, kì í ṣe pé wọ́n ní o. Fúlàní tẹ́ bá wọ Ọ̀yọ́, ọjọ́ tí mo lọ́bẹ̀ omijé ń bọ́ lójú mi ni. Gbogbo ojú títì, gbogbo ẹ̀ everywhere wà á máa rí wọn ni bọ́n ṣe kóra wọn jọ àwọn Fúlàní everywhere lọ́yọ́ yìí, everywhere kìkì Fúlàní ni. Ṣé wọn ò ti gbà bẹ̀ tán? Ibi tí mo wá ń lọ gangan tí mo wá fẹ́ tẹnu mọ́ ni pé ẹ̀yin Yorùbá ẹ ti rí gẹ́gẹ́ bíi pé kò kàn yín ṣe bọ́ Ọ̀yọ́ ni, kò kàn yín ṣe bọ́ Ọ̀yọ́ ni. Nítorí pé jọ̀yọ́ gbogbo yín ẹ fòdù ọwọ́ yín. In tó ti ṣẹlẹ̀ sáwọn kan lánàá, in tó fìyà ń jẹ ẹ̀yin ìran ọmọ Yorùbá lénìí tó jẹ́ pé kò jẹ́ kí Yorùbá nísìnyí ọkàn. Táwọn Fúlàní fi lórí ọ̀fẹ́ àti kọ́ńkà yín. Bàbá Akíntóyè sọ̀rọ̀ nínú lẹ́kṣọ̀ yẹn, mi ò lè gbé wá, tó bá yẹ pé tí mo lè gbé wá ni màá gbé wá fún yín kẹ́ wo fídíò yẹn. Bàbá yẹn sọ̀rọ̀, ó ní Ìbàdàn, ó ní oyè àmì tẹ́ ẹ nígbà náà, nílùú Èkó olóyè àmì tó wà ń bẹ̀, ní Ìjẹ̀bú olóyè àmì tí wọ́n ní Èkìtì olóyè àmì tó wà ń bẹ̀, olóyè ọmọ ogun tó wà ń bẹ̀, ní Ìjẹ̀ṣà olóyè ọmọ ogun tó wà ń bẹ̀, parapọ̀ gbogbo ẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Àwọn òyìnbó amúnisìn wọn wọlé, Yorùbá ò lè papọ̀. Nígbà tí wọ́n àtàkì Èkó, tí wọ́n fẹ́ gba Èkó, gbogbo Yorùbá tó kù káwọ́ lẹ́rán, ṣe bẹ́ẹ̀ Èkó ni kò kúkú kàn wá. Nígbà tán àtàkì Ìbàdàn, gbogbo Yorùbá tó kù káwọ́ lẹ́rán, wọ́n ní ṣe bí Ìbàdàn ni kò kàn wá. Ìgbà tí wọ́n àtàkì Ìjẹ̀bú, tí wọ́n àtàkì Ìjẹ̀ṣà, tí wọ́n àtàkì àwọn Èkìtì, gbogbo yín káwọ́ lẹ́rán, Yorùbá ní kò kàn àwọn. Òun rèé ó tún ti délẹ̀ o, ó tún ti ń kan Ọ̀yọ́ like joke. Kíni kan wà tẹ́ ẹ̀ understand ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtírì tó wà lágbàáyé lénìí, wọ́n ti rí ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ti mọ tọ́lọ́run ṣe síbẹ̀. For that reason, they are doing everything in their power to make sure they seize Yorùbá land. Tẹ́ ẹ bá believe pé kò ṣeé ṣe, mò ń sọ fún ipò ṣeé ṣe. Modern slavery, modern colonization. Ṣé báwọn Àràbù ló kọ́kọ́ colonize wa? Àwọn ló kọ́kọ́ rà wá bí ẹrú kó tó di pé àwọn òyìnbó funfun gan ṣẹ̀ dé. Àwọn Arab, gbogbo North Africa pápátá, àwọn ló ra gbogbo bẹ̀ tán kó gbogbo wọn lẹ́rú tán colonize. That is why tó fi jẹ́ pé gbogbo North Africa yẹn máa rí gbogbo wọn pápátá jẹ́ pé majority 90% or 99% of them they are Muslims. Islam ló pọ̀ jù ń bẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn Àràbù ni, kì í ṣe pé bóyá ẹ̀sìn yẹn kàn lálẹ́ wù ń bẹ̀. Wọ́n wá bẹ̀ tán jagun bá gbogbo bẹ̀ ni. Tẹ́ bá bẹ̀rẹ̀ láti Egypt tó fi wọ Tunisia, tó fi wọ Morocco, tó fi wọ Libya, tó fi wọ Algeria, gbogbo country tó wà ló hemisphere of north part of Africa, gbogbo wọn pátápátá they are all Muslims. Arab country ni wọ́n kọ́ńkà wọn ni. Wọ́n wọlé Yorùbá wá, wọ́n wọ Nàìjíríà, wọ́n mú wa lẹ́rú àwọn torí pé Yorùbá jẹ́ wọ́n jẹ́ ẹ̀yà tó jẹ́ pé Ọlọ́run bùn wá lọ́pọlọ. Ọpọlọ yẹn ló dẹ̀ ń dààmú wa báyìí, àlọ́ fúnra wa. They came.
wọ́n colonize wa, àwọn náà rà wá bí ẹrú. Àwọn Arábù tẹ́ ń lọ ọ̀dọ̀ wọn, tẹ́ lọ ń pọ́n, tẹ́ lọ ń lá òkúta, tẹ́ fi ṣe kíní kan Muhammadu wà níbí. Ṣé bẹ́ẹ̀ ń lọ tẹ́ ń pọ́n òkúta lá ní Mẹ́kà. Tẹ́lòmí ò bá ní 10,000 10 million naira kò rí Mẹ́kà lọ. Gbogbo ohun tó máa pa dídú ayé ẹ bóyá 10 million naira ni o ti kó lẹ̀ o fi lọ Mẹ́kà, o lọ fi fọwọ́ pa òkúta, o lọ fọwọ́ kan Kàábà. Ta ló sọ fún ẹ pé nínú Kàábà lọ́lọ́run ń gbé? Who told you that? Ta ló sọ fún ẹ pé Jerusalem lọ́lọ́run wà? Ta ló sọ fún ẹ pé River Jordan ibẹ̀ lọ́lọ́run jókòó sí? Who told you that? Tẹ́ ń dààmú ara yín torí ẹ̀sìn, nítorí religion. Ẹ mú gbogbo ẹ dorí ẹ kodo ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe léè tó wù yín. Tẹ́ ẹ bá mọ̀ mò ń tún sọ fún yín ni. Gbogbo nǹkan tó gbà, those people has the money. They want to Islamize every part of the world. Wọ́n ti sọ, ṣùgbọ́n àwọn tó rí pé wọ́n sùnmọ̀ dẹ̀rẹ̀. Àwọn tó sùnmọ̀ dẹ̀rẹ̀, àwọn ni wọ́n kúkú ń ṣe é sí. Ẹ ṣe jàre Akérèlé. Nínú yín náà lẹ́gbàá Mẹ́kà ń lọ tẹ́ lọ ńlẹ̀ kò má Ṣètánì. Àṣetánì lẹ́yìn ló kò padà. Wọ́n kú dànù rẹ́kẹrẹ́kẹ́. Òkúta kan péré lójú lù yín o, tẹ́ gbogbo yín kú dànù lọ́hùn. Tán rùkú yín wálé. Ẹ yé tanra yín jẹ. Ẹ yé gara yín mọ́. Yorùbá God is just very simple definition lọ́lọ́run. Kò fi ara ẹ̀ jẹ́ nǹkan tó nira fún wa. Ó dìídì define ara ẹ̀ fún wa as good and bad. Mọ rere kó mọ búburú, ṣe rere. The more tó bá ti lè identify between good and bad, o ti mọ Ọlọ́run. Tó bá ti mọ méjèèjì yẹn tó dẹ̀ ti mọ̀ yìí pé yes rere leléyìí, búburú leléyìí, o ti mọ tó ń pè ní Ọlọ́run. Ó wá kù sọ́wọ́ ẹ láti decide bóyá o fẹ́ tẹ̀lé Ọlọ́run or not. Wọ́n tó bá rí rere tó dẹ̀ ń ṣe, ó ń ṣèfẹ́ Ọlọ́run nìyẹn. Kò dìgbà tó bá lọ sínú chọ́ọ̀chì tó kú sí abẹ́ Bíbélì. Kò dìgbà tó bá lọ mọ́sálásí tí gbogbo orí ẹ tó wú tó pa bórókóró bí tó ti dárí mọ́lẹ̀ tó ti sẹ́rí mọ́lẹ̀. Ta ló sọ pé Ọlọ́run lòun sì bí tó ti ń larí ẹ mọ́lẹ̀. There is a way of worshiping your God. Ẹ má jẹ́ kán fẹ̀sìn tàn wá mọ́. Ìyẹn náà ṣe tó fi gbé sàríà wá bá yín báyìí. Ẹ tún gba sàríà yẹn báyìí. Ẹ fẹ́ gbà á nílẹ̀ Yorùbá níbi tí oríṣiríṣi ẹ̀sìn wà. A nation of diversified religion lóríṣiríṣi. Wọ́n gbé wá ẹ fẹ́ gba sàríà. Wọ́n fẹ́ fi lọ́lẹ̀. Àrá lá pa gbogbo ẹ̀yin tẹ́ organize sàríà wọn. Àrá lásán pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ gbéra yín ní nǹkan kan nílùú Ọ̀yọ́, tẹ́ ẹ bá lọ ti ọwọ́ ọmọ yín bọ́ṣọ́. Ẹ̀yin tẹ́ ẹ fọ bá jẹ, tẹ́ ẹ bá lọ stop kẹ́ lọ mú ẹlòmíì tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó gbélé Yorùbá. Ẹ lọ mú níṣẹ̀ṣẹ̀ ẹ fi ṣe olórí, ẹ fi ṣọba. Mi tún bẹ̀ yín pé kẹ́ lo Kírísítẹ́nì mọ́. Kọ́mọ̀ nítorí pé mo jẹ́ Kírísítẹ́nì mo ṣe sọ. Ẹ lọ mú níṣẹ̀ṣẹ̀ ẹ fi ṣọba. Kì í ṣe àfẹ́ Mùsùlùmí lọ́yọ̀ọ́ lásìkò yìí. Kò kàn mí. Ó kàn mí gidi. Ẹ lọ mú abọ̀rìṣà tó gbàgbọ́ nínú Olódùmarè, tó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe oníkẹ́ ẹ lọ fi jọba. Ẹyẹ tàn wá jẹ mọ́. Ẹ̀sìn kan ò sí níbì kan, Ọlọ́run lọ́ba bì kan ní ọba tó sìn. Àìmọye ibi tó ti lè bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run gbọ́. Kí ló dé tó wà nínú accident nínú mọ́tò ẹ? Ṣé ó yẹ kán yọ ẹ́ kúrò nínú mọ́tò yẹn kán gbé ẹ lọ nínú chọ́ọ̀chì kó gbà Ọlọ́run má jẹ́ n kú kọ́lọ́run tó gbàdúrà ẹ̀ náà. Níwọ̀n ìgbà tó wá wà nínú mọ́tò tí mọ́tò dẹ̀ fẹ́ dànù tó jẹ́ gbúdúrú Ọlọ́run Olúwa Ọlọ́run tó dẹ̀ bẹ Ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ̀ mọ́tò yẹn dànù ó dẹ̀ kú. Orí ẹ ò fọ́, apá ẹ ò kán, ó jáde nínú mọ́tò pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Níwọ̀n ìgbà tó bá ti lè ṣe yẹn, that is to tell you pé kò sí ibi tí Ọlọ́run ò sí. Kò sí ibi tí Ọlọ́run ò sí. Ó wà lórí òfurufú lórí afẹ́fẹ́, òun gbàdúrà Ọlọ́run ń gbọ́. Ó wà lórí omi, òun gbàdúrà Ọlọ́run ń gbọ́. Ìwọ wá sọ pé ó dìgbà tó o bá débì kan pàtó kó tó rọ́lọ́run pé ó tanra ẹ̀ jẹ ni. God is everywhere. Ẹ lọ ronú yín láròjinlẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ yé jẹ́ kẹ́nìbọ̀dì tàn yín mọ́. Ẹ dìde ìrànlọ́wọ́ fúnra yín Yorùbá. Wọ́n ti gbé sàríà dọ́yọ̀ọ́. Mo dẹ̀ ń sọ ṣẹ́rí wọ́n wá mọ̀ nítorí pé wọn ò tí ì rí Aláàfin jẹ náà ṣe ti eléyìí síwájú. Bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé Aláàfin tó bá fẹ́ fi jẹ ó lè má tolerate, ó lè má gbà. Èmi dẹ̀ mọ̀ pé Ṣèyí Mákindé ò lè tolerate irú ẹ̀.
irú òfin wo nìyẹn òfin lábẹ́ òfin ní gbogbo náà tẹ̀yí tẹ̀ ń pariwo àwa tá à ń pariwo pé kí Yorùbá dúró amọ̀dí tá a fi ń sọ gbogbo òkè ọya pápátá ṣàṣà ní state tó wà ń bẹ̀ tí wọn ò ní ṣàríà lọ a law under ṣàríà lọ tó fàyè gbà wọ́n pé ká máa fẹ́ ọmọ ọdún 9 kò sí ìyẹn òun ṣe kì í ṣe child molestation kì í ṣe rape 9 years old wọ́n á fẹ́ legally mo ń wo fídíò ọmọ kan tó ń gbé lọ ilé ọkọ ọmọ 11 years wọ́n gbé lọ ilé ọkọ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí wọ́n gbé lọ ilé ọkọ ọmọ yẹn wá sá kúrò nílé ọkọ ó sá wálé ọmọbìnrin ọmọ kékeré ó sá kúrò nílé ọkọ ó sá wálé ìyá ẹ̀ bàbá tó bí ó dẹ̀ gbé ọmọ yẹn ó pe àwọn géńdé ó pè wọ́n jáde ó ní kán gbé sùn sílẹ̀ wọ́n bó ọmọ yẹn ní 21 lashes ẹgbà 21 wọ́n ná àná fẹ́ kú ọmọ yẹn kékékéké kò rẹ́kún sùn mọ́ wọ́n kàn ná pì ó kàn gbin nígbà tán ná tó tẹ́ wọn lọ́rùn wọ́n sinmi ara wọn ọmọ obìnrin ìyẹn òun ṣe ẹ̀ṣẹ̀ a law inside a law Nàìjíríà ní constitution wọn ipe ọmọ tí ò bá pé 18 years kò sí ẹ̀tọ́ láti pé kan fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀yin dẹ̀ ń fẹ́ ọmọ ọdún 9 kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mẹ́ bó bá jọ́dọ̀ tí wàá sàlẹ̀ ń bí báyìí ẹ yọ àdá ẹ yọ ọ̀bọ̀n ẹ sẹ́ńtẹ̀ǹsì ẹni yẹn sí ọgbà ẹ̀wọ̀n pé kó lọ lu ẹ̀wọ̀n kó lọ lu 40 years bàbá 60 years ó ń fẹ́ ọmọ ọdún 9 ní north ẹ̀ẹ́dẹ̀rí kankan ṣe sí is that a law? Nigerian constitution sọ pé tẹ́ bá ti ṣe márèèjì ẹ tún lè ṣe márèèjì pẹ̀lẹ́ lòmíì mọ́ ṣùgbọ́n ṣàríà lọ wọ́n sọ pé o lè fẹ́ 2 o lè fẹ́ 3 o lè fẹ́ 4 kódà bó bá lè fẹ́ ju bẹ́ẹ̀ lọ ṣàríà lọ wọ́n fàyè gbà á ẹ rí i pé nǹkan ṣẹlẹ̀ tẹ́yìn ò dẹ̀ fúnra ṣàríà nílùú Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá Akínmúṣáyọ̀ Olúwọlé Raphael, God bless you for the gift. Thank you so much. Ẹ jẹ́ ká ronú aláròjinlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ yé káwọ́ lẹ́rán gbé wòran. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Mùsùlùmí nínú àwọn ọba ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá bìlíìfù pé eléyìí ń kúti kinní kan. Kò pé yín o, kò pé yín. Kò pé yín torí pé kí ni? Òkèrè báyìí lọ ẹlẹ́kún jíjìtì olójú jíjìtì mẹ́kún sun o. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ó tún ti sọ fún yín o. Tí wọ́n bá succeed, mo guarantee yín pé from Ọ̀yọ́ ó máa spread sí gbogbo Ọ̀yọ́ state from gbogbo Ọ̀yọ́ state àwọ̀ Ọ̀ṣun torí Muslim tún pọ̀ dáadáa lọ́ṣun á spread wọ bẹ̀ tó bá dẹ̀ ti débẹ̀ ó wọlé Yorùbá nìyẹn kò sí ní tẹ́ fẹ́ ṣe kò sí ní tẹ́ fẹ́ ṣe ẹ kàn pariwo lásán ni ẹ ké lásán ẹ fẹ́ fún kò sí ní tẹ́ ṣe. Gbogbo ọba fọwọ́ lẹ́rán kàkà kẹ́ ẹ jòkó kẹ́ ẹ pàpérò dáadáa kẹ́ ẹ pe àpérò òtítọ́ kẹ́ ẹ bára yín sọ òtítọ́ ọ̀rọ̀ ṣé bí Yorùbá tiẹ̀ ṣe ń lọ ẹ tó dùn mọ́ yín nínú ni àjàkálẹ̀ àrùn ebi ó mà ṣe o ẹ rí nǹkan kan ṣe àwítà ìwé mi àti sísá mi kan jọ pàdé nínú prógrámù nínú TikTok owó mi títí ó ní ó ní mò ń ṣáìdì Tinubu ó ní mo sọ pé kí èmi ò gbé lóun sọ̀rọ̀ ṣáìdì Tinubu ṣé èní ní Nàìjíríà ti wó ni àìlèṣòro tó wà lára ìṣòro táwa gan ní a máa rò títọ́ bí eléyìí a dẹ̀ máa gba inú igbó lọ mo understand di sísítà mi yẹn in tó ń ṣe mo understand ó yé mi ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí yẹn kó overpower òtítọ́ tó yẹ ká sọ. The suffering táwọn masisi ń là kọjá ó ń bi nínú ó dẹ̀ bìlí pé ẹni tó wà lórí ìjọba òun gangan ló yẹ ká hold responsible which is true of course ṣùgbọ́n ìyẹn ò sọ yí pé ká má sọ òótọ́ ṣé ní Nàìjíríà ti wó ni I keep on saying it nígbà tí mo wà ní kékeré tí ìyá mi tó ń ṣiṣẹ́ tíṣà yìí tí Ọlọ́run fi kẹ́ tó ń ṣe títí tó fi jẹ́ pé iṣẹ́ tíṣà gbogbo ohun tí wọ́n ń gbà ní sálárì kò mà pé nǹkan kò mà pé 3,000 naira wọ́n á tún máa ní gbogbo àsìkò yẹ wọ́n á máa kọrin pé ó máa dà
orí ó máa dáadáa yẹn náà ṣe títí ìyá yẹn fi rìtáyà lẹ́nu iṣẹ́ àṣà dáa ṣé ni ló ṣe wo ni kò ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ náà mo dẹ̀ ń garanti pé ó máa bàjẹ́ lọ ni àyàfi tẹ́ bá dúró lórí òtítọ́ kẹ́ ẹ padà sílé kẹ́ ẹ rántí pé a kì í ṣe kan níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀ gbogbo eléyìí tẹ́ ẹ ń rí wọ́n tẹ̀yàn pa ìwọ̀n ò tẹ̀yàn pa èèyàn tí kú wà láìta láìsúnmọ́ bí láìla sí ìlà wa mi ń ṣe mùsùlùmí bọ̀ mo gbàgbọ́ gidi nínú ọlọ́run mo fi ọlọ́run búra fún yín ni wọn ò tí ì tẹ̀yàn pa ó lọ sí stage tó jẹ́ pé tó bá tẹ̀yàn mọ́lẹ̀ tán gan tán tún kú òkú yẹn wọ́n á gbé sá lọ wọ́n á lọ sún jẹ nínú ilé reality lẹ́ ń gbọ́ lọ́wọ́ ebi wọ́n á gbé òkú sá lọ wọ́n á lọ máa sún jẹ wọ́n máa jẹ ara wọn ẹ̀ tí ì rí kankan sẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ tẹ̀ lótìtọ́ ni ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ni ẹ gbọ́ by fire by force nítorí 5,000 torí abọ́ ráìsì méjì ní Àbújá nítorí abọ́ ráìsì méjì tí Catholic Church fẹ́ pín odindi èèyàn bíi 13-14 ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ tán tẹ̀ pa á níbi tán ti ń tẹra wọn èmi lákọ́kọ́ gbà èmi ni mo fẹ́ gbà wọ́n tẹ lómi ọ̀run ló ti lọ jẹ ráìsì ọdún ẹ wọlé tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò almost 35 sí 40 ló tún kú mbẹ wọ́n tún tẹra wọn ní tẹ̀kútẹ̀ èmi ni mo fẹ́ gbà o mo ti fún mi o ẹ gbà mí o yeye o wọ́n tẹra wọn pa mbẹ wọ́n kú dànù mi ò sọ pé kì í ṣe president ló máa hold responsible but it doesn't start today kò bẹ̀rẹ̀ kì í ṣe ní ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìnira yẹn ò ṣẹ̀ṣẹ̀ start it has been ó ti ń ṣẹlẹ̀ ó ti pẹ́ in tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé Nigeria foundation was laid on forcefulness àbí báwo ni kí òyìnbó wo ni kí n lò fún undeceived irọ́ náà fi pilẹ̀ foundation Nigeria irọ́ náà fi pilẹ̀ foundation Nigeria this is how it will continue to be. Mo máa ń sọ mo tún sọ and I stand by the truth. À ń pariwo pé kò sí leader Nàìjíríà of course kò sí leader ẹ ṣe fẹ́ ní leader nígbà tí leader fúnra rẹ̀ tó kàn jẹ́ ó kàn lóhùn jẹ́ leader ni ìyí tó fẹ́ wà ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ mọ́tò ni mo ti sọ fún yín many times mọ́tò wà ńlẹ̀ mọ́tò tí ò sí táyà nínú ẹ̀ tí ò ní táyà rárá tó jẹ́ rímù nìkan ló wà nínú ẹ̀ tí ò sẹ́ńjìn nínú ẹ̀ ẹni driver yẹn ló expert ẹni kó wá magic wo ló fẹ́ fi wa mọ́tò yẹn mọ́tò tí ò move ẹni torí pé nìyẹn ló good he's a very expert driver ó mọ mọ́tò wà bàjẹ́ kò sára tí ò lè fi mọ́tò dá ẹni kó wọnú mọ́tò tí ò sẹ́ńjìn nínú ẹ̀ tí ò ní táyà tí ò ní síìtì tí ò ní iná tí ò ní kankan ẹni kó lọ wá báwo ló ṣe fẹ́ ṣe magic tó fẹ́ fi wá ṣùgbọ́n irú driver tó bá accept kó n fẹ́ warú mọ́tò yẹn ó yẹ kẹ́ ẹ yẹ ọpọlọ ẹ̀ wò ń lọ̀rọ̀ Tinubu torí pé kí ni òun fúnra rẹ̀ ó ponú ni tó wáyé pé Tinubu ò ponú ni kò yẹ kó agree kò yẹ kó accept láti lọ warú mọ́tò Nàìjíríà yìí tí ò sẹ́ńjì nínú ẹ̀ mọ́ ilé tó fẹ́ dàwó tẹ́ ẹ̀ ń fi kí ń gbé dúró thank you Olúgbẹ̀dù ìsí ẹ̀ náà ó ń gbọ́ mi tòró sọ lóhun look I'm disappointed in you why must you be disappointed is it not truth ṣé ayé Tinubu ní ìlú ṣe lé ní nǹkan ṣe wọ́n ni ẹni mọ̀ sáà Tinubu for what did I know him mi mọ̀ rí from anywhere mi ò tiẹ̀ mọ̀ kò lú ẹ̀rí kò dẹ̀ mọ̀ kò lómi rí ṣùgbọ́n mo ń fọ́ fún yín ni pé nǹkan ò ṣe nira nínú ìrìn àjò báyìí àwa àtẹ̀yìn àti mọ́ra báyìí àti tó bí ọdún bíi 4-5 tá a ti jọ wà nínú Yorùbá nation yìí ṣóye tá à ń ra nǹkan ní 2020 ṣóun là ń ra báyìí I remember ní 2021 mo ṣa àwọn owó kan jọ mo lọ ra motorcycle máṣíìnì náà ń pè bẹ́ẹ̀ máṣíìnì tó ń gùn boom boom mo ra máṣíìnì bíi 10 nígbà yẹn èló ni mo ra máṣíìnì ní 275,000 275,000 ni mo ra máṣíìnì ẹyọ kan ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ mọ̀ price máṣíìnì ẹ kọ price ẹ jáde mo fẹ́ wò kí tẹ́ mọ̀ bóyá mo mọ̀ ń sọ oye tán ta máṣíìnì TVS lọ́wọ́lọ́wọ́ TVS tán ta lọ́wọ́lọ́wọ́ yẹn sọ fún mi ẹ̀yin tẹ́ bá mọ̀ price yẹn mo lè bẹ́tẹ̀ pẹ̀lú yín pé kò lè less than 1 million
tí ò bá wọ 1.5 tàbí 1.2 or 1.3 díẹ̀ kéré lákù. 2020 ṣé Tinubu ní president ní 2020 kó tó di 2020 yẹn olóye tí wọ́n ń ta o 75,000 ní o 75,000 ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ ẹṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ 75,000 ni wọ́n ń ta mọ́ṣíìnì nígbà yẹn. TVS tán pariwo TVS ò tiẹ̀ tí ì dé kìíní ló wà ń ta nígbà yẹn jìnṣìn yẹn is 75,000 naira ni wọ́n ń ta kó tó di pé TVS dé 135,000 80,000 náà ń ta 80,000 170 kìíní 120 something. Tinubu ló ní kó wọ́n nígbà yẹn àbọ̀ òun níjọba. Tinubu débẹ̀ ó tún increase ó tún lé sí ìdánilójú wà ó dá mi lójú. Mo lè fi ayé mi búra fún yín tí Tinubu bá parí ìjọba tó bá lọ ẹni míì tó ń bọ̀ tí nǹkan ò bá tún ti ní wọ́n sí ẹ pè mí lọ́ọ́ máa lè nígbà ìgbà àgbèje ẹni wí ẹ̀jẹ̀ bá rí mi ẹ máa sọ pé ọmọ àlè ní ẹ máa pè mí bẹ́ẹ̀ má dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ mo dúpẹ́ torí pé kí ni mo parọ́ fún yín tí Tinubu bá rí ìjọba ẹ̀ parí ẹ̀ tó parí tó lọ tẹ́lòmíì wọlé màá tún fi ráìsì ṣàpẹẹrẹ fún yín ẹ ra ráìsì ní 110 120 báyìí tẹ́ ẹ bá ti ní ra ráìsì ní 150 200 ẹ pè mí lọ́ọ́ máa lè can another person dey this is how it will continue to be except tẹ́ bá lọ tackle the root of that problem root problem yẹn dẹ̀ ni pé orí irọ́ ni wọ́n pinlẹ̀ Nàìjíríà lé lórí àfi tí wọ́n bá túká tí wọn ò bá ti túká kò sí ọjọ́ náà ó máa lé sí ni kì í ṣe èpè a máa lé sí ni ayé nígbà tí mò ń sọ̀rọ̀ ní pálásì kábíyèsí ọba ìlú mi láìpẹ́ nígbà tán ṣọdún mo sọ fún wọn mo ní láyé Ọbásanjọ́ I am still single a bag of rice láyé Ọbásanjọ́ is 3,000 nígbà tó Ọbásanjọ́ lọ tí Jonathan wọlé Yar'Adua Jonathan bag of rice di 7,000 ibi tí mo ti ń ṣe kọ̀ǹpútà nígbà tí mo ti ń kọ́ kọ̀ǹpútà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ wọ́n ń ta rice níbẹ̀ I am still single àpọ́n ni mí mò ń ra rice mò ń ra half bag 3,350 7,700 ni wọ́n ta báàgì ìrẹsì foreign rice kò sí Nigerian rice wọn ò tí ì bẹ̀ sí ní ṣe Nigerian rice kẹ́lẹ́ mọ̀ kó pẹ́tà wá ti wà lẹ́nu ẹ̀ wọn ò tí ì ṣe Nigerian rice tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí foreign rice ló wà foreign ńláńlá àti wẹ́wẹ́ àfi tó bá tún fẹ́ jẹ ọ̀fadà ó tán tó bá tún fẹ́ jẹ ọ̀fadà local rice ó tán kò sí Nigerian rice 7,700 èmi ń ra ìlàjì nígbà yẹn mò ń ra ìlàjì ní 3,350 kí là ń sọ ọ́ láyé Yar'Adua sí Jonathan ni mo sì ń sọ yìí o nígbà tá a dẹ̀ kúrò lásìkò yẹn tó di pé búbùdé ó tún fò sókè sí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ́mì fún mi tẹ́ ẹ jẹ́ dádì fún mi gbogbo yín tẹ́ ẹ ń wò mí lọ́wọ́lọ́wọ́ you can testify to this nígbà tẹ́ ẹ bí ọmọ yín ọkùnrin tó ṣẹ̀ jáde ṣe tán ní school tó ṣẹ̀ jáde yunifásitì tàbí tó wà yunifásitì tàbí tó ti wà nílé ọkọ èló lẹ̀ ń tàpò rẹ̀ sí ńgbà náà 20 years ago how much is a bag of rice 30 years ago how much is a bag of rice so yẹ tán tà ní 30 years ago náà tà ní 20 years ago I will not blame Tinubu 100%. Mo blame wọn torí pé òun ló wà nínú ìjọba. Ṣùgbọ́n kì í ṣe torí pé ó wà nínú ìjọba ní gbogbo ẹ̀ fi lé kókókókó. Ìtorí tó fi lé ni wípé ìpínlẹ̀ Nàìjíríà orí irọ́ ni ẹ lọ tàkù ẹ̀. Ẹni tó wọ́n ní amúkun ẹrù ẹ̀ wọ́ lẹ̀ ń wòkè ẹ̀ wò sàlẹ̀. Ẹ lọ wo ìsàlẹ̀ kẹ́ tàkùrú tu ibi tí wàhálà yẹn wà. Wàhálà yẹn dẹ̀ ni pé Nàìjíríà ò lè gbérí. Ẹ lè ní sinmi ẹ lè ní rest of mind. Tẹ́ ẹ bá continue like this. Tinubu bá ṣe lè tó fẹ́ ṣe àtún lọ ẹnu another person à ń wọlé either ọmọ Ìgbò tàbí ọmọ Fúlàní àtún take over àtún di president àtún gbé policy tiẹ̀ wá torí òun náà fẹ́ powó afẹ́ rówó kó afẹ́ kọ́mọ òun kówó afẹ́ kíyàwó òun kówó àwọn tó bá ń ṣiṣẹ́ náà afẹ́ kówó àtún gbé policy yẹn àtún jẹ́ kí nǹkan nira ó dájú bí ọṣẹ ni nígbà bá gbé policy ẹ̀ wá tó gbé tiẹ̀ jáde nǹkan tún nira ṣé nǹkan ò nira nígbà tí epo kúrò ní 65 naira mo rántí náà nígbà tí Buhari wọlé epo is 65 àbí 75 Buhari wọlé ó gbé fúrúrúrú ó di kí ni wọ́n èlò mọ̀ ló sọ ó di 240 naira ló sọ epo dà àwọn èèyàn kígbe wọ́n ṣe mo wà lára àwọn tó preach nígbà yẹn pé ṣèbí refinery ni pé kí n kó lè wà independent kí competition lè wà á lè jẹ́ kí price ẹ̀ sọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀
kí Buhari tó lọ epo di àti repo ní 350 naira kó tó di pé Buhari lọ. Ọjọ́ tí Buhari lọ gangan tá ń gbọ́ bí eléyìí pé wọ́n ti yọ subsidy, ọjọ́ yẹn lepo ó di 600, 550. Like joke 1000 plus là ń ra epo lé ní. Mo fi gbogbo ẹ̀ ń dá yín lójú ni. Ẹ jẹ́ kí Tinubu lọ. Another person wọlé. Tí epo ò bá ti ní increase tí ò bá ní wọ́n sí ẹ pè mí lọ́ máa lè. This is the truth tí gbogbo yín mọ̀. Bẹ̀tẹ̀ ń jà, ẹ̀ ń sákúrò níbi òtítọ́, ẹ̀ ń sákúrò níbẹ̀, ẹ̀ ń dodge ẹ̀. Ǹjẹ́ ẹ̀ lè dodge? Kò ṣeé dodge. Ẹ lọ sùn. Kò ṣeé dodge. Fáàtì ni mo sọ fún yín. Yorùbá ẹ dìde, ẹ kì í ṣe Nàìjíríà. Ìmọ́lẹ̀ lẹ jẹ́ fún gbogbo ìran adúláwọ̀ pátápátá. Téèyàn bá tan fìtílà, kí ni purpose tó fi tàn? Béèrè lọ́wọ́ ara ẹ̀ àsọmọ Yorùbá. Pàtàkì tó fi tan fìtílà yẹn ni pé kó lè tàn mọ́lẹ̀ sí gbogbo agbègbè ibi tó wà. Fìtílà ní ìran Yorùbá. Ṣùgbọ́n fìtílà yẹn ó wà lábẹ́ ìgbèkùn. Wọ́n da nǹkan bò mọ́lẹ̀, tẹ́ bá tan náà, tẹ́ tan kándù tàbí anything, tẹ́ da nǹkan bò, kò lè ríran, kò lè fi mọ́lẹ̀ hàn fáyé láyé. Òun lọ̀rọ̀ Yorùbá. Ìmọ́lẹ̀ yẹn wà nínú ìgbèkùn Nàìjíríà, kò lè tàn mọ́lẹ̀. Láìsí pé ẹ bá jáde kúrò nínú Nàìjíríà, ìmọ́lẹ̀ Yorùbá ò lè tàn. Àìmọye ọmọ ológo tọ́lọ́run fi kẹ́ ìran Yorùbá, tí Yorùbá ti pa ògo wọn, tí Nàìjíríà pa ògo mọ́ wọn lára. Tẹ́ bá gbọ́ pé ọmọ Yorùbá ń ṣoríire, wọ́n ń ṣoríire, ẹ lọ wo àwọn tó wà lábúròdù ni o, tó kàwé ńbẹ̀ tán. Ẹ wo Kẹ́mi Badenoch tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, Kẹ́mi Adégòkè. A 44-year-old woman, she is able to rise to the status of being the leader of Conservative Party in UK. Tó bá jẹ́ Nàìjíríà, wọ́n ti fẹnu pa. Nàìjíríà pa ògo ẹ̀. Let us think. Bí mo ṣe máa ń sọ tèmi nìyẹn. Yorùbá ẹ dìde. Ẹ má wòra yín níran ẹjọ́ fohùn ṣọ̀kan. Kò sí ní tó ń jẹ́ ṣàríà ńlẹ̀ Yorùbá. An attack on one is attack on all. Yorùbá land is one. Kò pín. Jọjọ fíìmù ọ̀sán kan kẹjọ sọ pé kò sí ní tó jọ nílẹ̀ Yorùbá. Thank you and God bless you. We are coming back tomorrow to discuss more on this. Ẹ má bínú ẹ̀yin tèmi pé mi ò jẹ́ kẹ́ ẹ wọlé sọ̀rọ̀. Ẹ má bínú pé mi ò jẹ́ kẹ́ ẹ ṣe anything. But this is my own opinion. And I'm not saying it to favor anybody. Mo ń sọ nítorí mo mọ ipò títọ́ ni. Awaluga is my name. Thank you and God bless you. Ẹ má gbàgbé ọ̀la lọ́dún o. Ẹ fowó ọdún mi ránṣẹ́ o. Ìrówó ẹdìyẹ o. Àwọn ọmọ sì rèé ńlẹ̀ yìí o. Ọmọ wà lẹ́rù lówó kí wá o. Ọmọ kúnlẹ̀ ọmọ rèé o. Ọmọ wà lẹ́rù. Ẹ fowó ọdún ránṣẹ́. Thank you and God bless you. Kọ́ tiẹ̀ jáde, ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Ó yá máa kọ́ ní kánmọ́ ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Mi ò rí yín kẹ́ kọ́ kí ló ń ṣẹlẹ̀. Ó yá jẹ́ kí n máa rí kọ́mẹ́ǹtì ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá.